Mo kí ẹ̀yin ènìyàn mi nílé níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi. Good afternoon, good morning, good evening, everywhere tí Ọlọ́run ti ní kí ẹ máa rí mi. Ẹ wo ìwé yìí, ẹ wo, ṣẹ́tìrì, ẹ wo ìwé yẹn, ẹ wo, Revelations ni wọ́n kọ sí, ẹ wo, ṣẹ́tìrì. Ọ̀jọ̀gbọ́n kan ni ó ṣe ìwé náà. Nígbà tó dẹ̀ ṣe, mo rò pé ó jẹ́ ẹ̀dá kan tí ó pè ní Revelations, the heavens declare war ló pé. Orúkọ ẹni náà ni ìránṣẹ́ Ọlọ́run pàtàkì Marcus K.O. Tibetan. Ó ní èmi ni the Nostradamus of our time. Ọkùnrin kan ti wà tó ń jórúkọ yẹn rí nílùú Faransé tó jẹ́ àrínà. Wàá rò pé òun ni àkọ́bí àbò òun ni àbígbẹ̀yìn. Ó wá kọ àwọn nǹkan kan nínú ìríran tiẹ̀ náà nípa orílẹ̀-èdè. Òun ló inspire mi tí mo wò pé ó yẹ ká fi kọ́ra wa lẹ́kọ̀ọ́. Ṣe rí ohun tá à ń béèrè fún lórílẹ̀-èdè yóò ju pé change. Káwọn èèyàn tí wọ́n rò pé àwọn ń ṣe dáa, táwọn èèyàn dẹ̀ rò pé wọn ò ṣe dáa, ẹ̀jẹ̀ á ṣe dáa. Ẹ gbọ́ bó ṣe wí, ó ní the politicians, Nigeria politicians, bó ṣe kọ́ nìyẹn ní chapter 6, ọ̀tọ̀ èdè òyìnbó ló fi kọ́. Ó ní Nigerian politicians are greedy for power so that they can always control the people. But when you look at the book of Matthew 23:23, he said, "You people are very foolish, washing the back of the plate instead of the inside. You have a log of wood in your own eyes, and you are concerned about the speck in another man's eye." When you look at what's happening in the book of Luke 2:2, God called Zechariah and said, "Your prayer have been answered. Stop burning the incense." Start the reading from verse 9. Ohun tí ìwé yẹn sọ fún wa níbí, ẹ má gbàgbé, ẹ ń béèrè pé kí ni orúkọ mi, alàgbà Sákété ni, díkànlùkàn pa àyàpàtì olùfimọ́ lògbòlògbò. Ìwé yẹn sọ fún wa níbí pé nílùú Nàìjíríà àwọn èèyàn tí wọ́n ń ṣe ìjọba ó dàbí pé wọ́n burú níkà díẹ̀, wọ́n burú níkà díẹ̀ torí ohun tá à ń pariwo náà ni pé ẹ ṣe dáadáa. Kò sí nǹkan míì tí ọmọdé àbí àgbà ń sọ, ẹ ṣe dáadáa náà ni wọ́n wí. Ìwé yìí wá ń sọ níbi ó ní wọ́n ń wo ìtí igi, ìtí òun ni lord tó wí yẹn, ìtí igi bíi pọ́blẹ́mù ẹnìkan tó tóbi jù. Ó dàbí kéèyàn ní pọ́blẹ́mù tó jẹ́ owó tó wú lórí ẹ̀ dìgbà tó gba ayé rí, kó wá lọ máa wo ẹni tí èèrà kankan ta pé àwọn gan tí wọ́n jẹ́ ìjọba tí wọ́n ṣèjọba lé wa lórí, àwọn náà ní ìṣòro. Kí ni ìṣòro wọn? Ìṣòro ni wọ́n ní pé ìwé sọ pé wọ́n wà greedy, ẹ̀mí Ọlọ́run sọ pé wọ́n wà greedy, pé wọ́n fẹ́ kí gbogbo nǹkan ó jẹ́ tiwọn, wọn ò fẹ́ kí àwọn èèyàn yin lọ́run lára wọn. Gẹ́ẹ̀tì bẹ́yẹn, ara ẹ̀ ni pé kò síná, kò sómi, kò sọnà tó dáa, a dẹ̀ ń pàṣẹ ẹ̀, kò kí ni ìdí tí kò fi yẹ kí iná wà lórílẹ̀-èdè? Kí wọ́n sọ ìdí tí ò fi yẹ kómi wà lórílẹ̀-èdè? Kí ni ìdí táwọn school ò fi yẹ kó wà standard tàbí hospital? So kò sí ìdí kankan ju pé greediness náà lọ ìmọ̀tara ẹni nìkan. Ìwé yẹn wá tẹ̀síwájú. Only to be a politician in Nigeria, you must be a friend of the herbalist, prophets, etc. And you must learn to be wicked extraordinarily. This is because the people in the politician circle in Nigeria today are idolaters and killers. They are people who have no mercy. Tailor becomes a politician, a fisherman becomes a politician, then a printer becomes a politician, also a husband snatcher, a widow and ex-armed robber, ex-police and ex-soldier. They call themselves back again to become a politician. This is because they are all in the same court when they were growing, so it is easy for them to do the most damaging things in the country. Ibi tá a máa fi mọ lẹ́nu lélẹ́yìí, a kàn máa kà á bẹ́yẹn. Tí ó bá wù yín pé ẹ fẹ́ kí ìwé yìí máa nílọsíwájú, ẹ lọ sí comment section
kẹ́ jẹ́ ká mọ opinion yín gbogbo ọmọ Nàìjíríà. Ọlọ́run ló sọ o, kò kì í ṣe mi o. Ọ̀rọ̀ tí bàbá wa Marcus sọ yẹn Ọlọ́run ló sọ fún wọn bẹ́ẹ̀ ló ní kí wọ́n kọ sílẹ̀. Ẹ wo kíní Big Brother tí àwọn èèyàn ń ṣe ní olóṣù mẹ́ta kan tí àwọn ọmọ tí wọ́n káwọn èèyàn síbẹ̀. Ẹ wo bí wọ́n ṣe decorate inú ibẹ̀ yẹn. Èyí tí èmi rí nínú Big Brother ni pé àpẹẹrẹ odidi ayé nínú Big Brother yẹn. Chair wà ń bẹ̀, oúnjẹ wà ń bẹ̀, iná wà ń bẹ̀, ọ̀nà tó dáa wà ń bẹ̀, fúláwà tó dáa wà ń bẹ̀, àpẹẹrẹ bó ṣe yẹ kí ayé rí. Àwọn ọmọ wọn yóò ṣiṣẹ́ owó kankan fún wọn o. Wọ́n kó wọn síbẹ̀, wọ́n jẹun ní àsìkò tó yẹ kán jẹun, wọ́n sùn lásìkò tó yẹ kán sùn, iná ò lọ, wọ́n play game, wọ́n jẹun, wọ́n mu, wọ́n tún yìnbọn ọ̀dí. Ẹ má bínú ẹ̀yin èèyàn mi. So àpẹẹrẹ ayé, ẹ wo bí ìlú òyìnbó ṣe rí tá a fi ń sá lọ síbẹ̀, òun nínú Big Brother ṣe rí yẹn. Ẹ wá wo kí wá ló sáwọn òṣèlú wa ṣe bẹ́ẹ̀ rí. Àwọn ọmọ yẹn débẹ̀ lọ́sẹ̀ kan, nígbà tó máa pọ̀sẹ̀ kejì ojú wọn ti ń change. Ẹni tó ní pimples ti ń wọlé, ẹni tó yín ẹ̀ta gangan tẹ́lẹ̀ wọ́n ti bà dress ẹ̀, ẹlòmíì tí bóyá ṣe ẹ̀mọ̀ bẹ́yẹ gbogbo ara wọn dán, ojú wọn dán. Ọkàn obìnrin kan tiẹ̀ sọ nínú wọn gbàgbé orúkọ ọmọ yẹn, ó ní àwọn òbí òun kò fóun láàyè láti mix mọ́ àwọn èèyàn. Ó ní ẹ̀kọ́ nínú Big Brother jẹ́ fóun, ó nínú òun dùn fóun tiẹ̀ mix mọ́ àwọn èèyàn, òun lè think, òun lè ronú fúnra ara òun. Kí sọ̀pọ̀lọpọ̀ tó lọ bẹ̀ náà ló torí owó. Torí náà ọ̀rọ̀ tí bàbá wa Marcus tí Ọlọ́run fi rán wọn yìí, ọ̀rọ̀ tá a lè múlò ni, kì í ṣe èébú, torí pé ẹṣin ọ̀tá ẹni kì í ga, bọ́tà èèyàn bá ra ẹṣin tó ga tó lé. Àwọn ọ̀tá yà náà kí ló rà ẹṣin nìyẹn lójú ẹ. Torí pé ẹ tá a bá sọ fún kò ní gbọ́, tá a bá sọ fún má gbọ́ kò ní gbọ́, bá a lè sọ fún má gbà kò ní gbà. Gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa tí ẹ rò pé ìwé tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín yìí Revelation yẹn fẹ́ ká máa kà á síwájú lọ́sẹ̀ẹ̀sẹ̀, ẹ lọ sí comment section kẹ́ jẹ́ kí n mọ opinion yín. Ọlọ́run ló sọ o, kò kì í ṣe Marcus o. Olóhùn notorious kìnnìkan of our time, Ọlọ́run ló kàn rán. So tó bá jẹ́ pé ká máa kà á síwájú láti máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa, alàgbàsàkété ṣe tẹ́ pọ́tò àjẹlẹ́yìn náà ni mo lè ṣe tí ẹ̀mí náà fẹ́ràn owó, ẹ̀mọ̀ alàgbàsàkété fẹ́ràn owó, mo lè kú torí owó. Ṣùgbọ́n ẹ̀mí Ọlọ́run gbé mi náà sọ̀rọ̀ pé ká máa bára wa sọ̀rọ̀, ìjà ṣe dáadáa. Bí ẹnìkan bá tiẹ̀ ń bú yín tó ń dùn yín, ń tó bú yín sí yẹn ẹ̀yin ẹ ṣe. Wọ́n lẹ́sọ̀nà ẹ̀tọ́ gbọ́dọ̀ fún ẹ̀yin ẹ̀sọ̀nà yẹn kẹ́bi ti lójú. Wọ́n ní ẹ̀ṣẹ̀ náà ẹ má pàṣẹ ẹ̀, ẹ má fi ìlú náà ràbà kéègì arèrè, ẹ má yí ìdí sílé kẹ́ máa tọ̀ síta, kẹ́ wá ní kó lè wá jà kólókó máa wá mú. Ìwé ló sọ bẹ́ẹ̀, kì í ṣèmi o. Torí náà Ọlọ́run Olódùmarè yóò tún orílẹ̀-èdè Nàìjíríà ṣe, bá a pín àbí bọ́lọ́run bá dá sí náà lókù. Màá máa lọ lẹ́nu ní máa padà wá jọ́ mẹ́jọ. Alàgbàsàkété ni mò ń jẹ́, àgbàlagbà ni mo jẹ́ nínú ẹ̀mí. Ẹni tó bá dẹ̀ ní ọpọlọ tó lóye á mọ̀ wípé iṣẹ́ tí Ọlọ́run rán mi gangan wá ṣe ni pé kí n bá àwọn ènìyàn sọ̀rọ̀ Ọlọ́run. Ẹ ṣé lẹ́ẹ̀kan sí mo ní kẹ́ subscribe, kẹ́ share, kí ẹ dẹ̀ comment. Olúwa yóò wà pẹ̀lú gbogbo ẹ̀yin olólùfẹ́ wa, ojú òní tì yín, gbogbo ẹ̀yin tí ẹ ń gbọ́ wa, gbogbo ẹ̀yin tí ẹ mú ọ̀rọ̀ wa mọ́ra, kì í ṣe pé a níwà púpọ̀ náà, ṣùgbọ́n ẹ ṣàgbà wípé Ọlọ́run náà ló dá wa. Ẹ ṣé, àdúpẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe birthday ní oṣù yìí, happy birthday to you, long life and prosperity. Ẹ ṣé gan-an kí bàbá wa ọ̀jọ̀gbọ́n Marcus K.O. Tibetan tí Ọlọ́run fi ìwé rán. Ọpọlọ yín ò ní jọba, ọmọ yín ò ní kú, àyà yín ò ní kú, iṣẹ́ Ọlọ́run tẹ́ gbé dání ò ní bàjẹ́ lórúkọ Jésù. Ẹ ṣé o, ó dàbọ̀.